bá a bá pè èèyàn ní brigadier general kì í ṣẹni tó ṣe é fọwọ́rọ́ sẹ́yìn àbẹ́ni tí wọ́n lè ta fèlèfèlè déwájú rẹ̀ láì nídìí torí pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ ológun nírú ẹni bẹ́ẹ̀ yóò kó sòdí. ṣùgbọ́n lọ́jọ́ 15 oṣù kọkànlá ọdún yìí ìṣẹ̀lẹ̀ tó bani nínú jẹ́ kan ṣẹlẹ̀ sọ́gágun brigadier general kan láàrin igbó kan lójú ọ̀nà Damboa nípínlẹ̀ Borno nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ nígbà tí àwọn agbésùmọ̀mí fún ọ̀gágun ọ̀hún àti àwọn ikọ̀ rẹ̀ lákàmọ́. ó tiẹ̀ jẹ́ pé orí kọ́kọ́ kó ọ̀gágun ọ̀hún yọ ṣùgbọ́n nígbẹ̀yìngbẹ̀yìn ó padà yọrí sí ìpapòdà ọ̀gágun náà. ìròyìn náà domi tútù sọ́kàn gbogbo ọmọ ilẹ̀ yìí tí oníkálukú sì ń káyà sókè pé bírú eléyìí bá ṣẹlẹ̀ sí ọ̀gágun brigadier general níbo wá ní kí tàwọn aráàlú ó já sí. èyí gan ló wá mú mi rántí òwe Yorùbá kan tó sọ pé ẹ̀fúùfù lẹ̀lẹ̀ tó wọlé gbàsọ lórí kọ́ ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó má ṣàfira. If the wind can snatch a cloth hanging in the safety of a room, then he who wears his own must guard it with wisdom. bó o bá wá ríwọ́ ọ̀daràn tó ń ṣẹlẹ̀ níbì kan ìwọ tètè pariwo sókè má fọwọ́ lẹ́rán kó o rò pé ò lè ṣẹlẹ̀ sí ọ. ó mọ̀ lè kẹ́ni tí ó kàn ọ́ gbogbo wa láṣẹ lọ́wọ́ Olódùmarè àbúrò ò ní kàn wá o.